ó ní pé àwọn èèyàn kan múra bí ọlọ́pàá wọ́n ní wọ́n fẹ́ gbé ta lọ lọ́hùn. Èmi dẹ̀ mọ̀ wípé ọ̀tẹ̀ ní jẹ́ ìlú ń pè ọ́, gbogbo ala lórúkọ. Àwọn ọlọ́pàá ní kì í ṣe pé wọ́n múra bí ọlọ́pàá, wọ́n fẹ́ arrest ta lọ lọ́hùn. Ìbéèrè tá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé kí ni ta lọ lọ́hùn tó ṣe? Kí lọmọdékùnrin ọ̀hún tún ṣe? Kí ló tún rà? Kí ló tún gbà? Kí ló dé táwọn mùsùlùmí Ìlọrin ò jẹ́ kárọ̀ ní ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ? Ṣáwọn nìkan ni? Ṣáwọn nìkan wọ́n ń ṣẹ̀sìn? Ṣáwọn nìkan wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí? Ṣáwọn ni ó wá jà fún mùsùlùmí àgbáyé? Kò yé mi. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ láfíríkà. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé. Ìlọrin sì kọ́ ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam jù. Dùdú ohun yẹn ńlá tá pọ̀ nílọrin. Bí bàtà bá ti ń ró wálewále ó ṣe tán tí ó yà ni. Àárọ̀ ni wọ́n lọ kí ọmọ ọlọ́mọ lọ́rùn mọ́lẹ̀. Wọ́n fẹ́ gbé nípa ìyáká láti Ìbàdàn lọ Ìlọrin. Níbo lẹ ti ń ṣerú ẹ̀, níbo náà ti ń ṣerú ẹ̀, níbo lẹ ti gbọ́ tán ń ṣerú ẹ̀. Ẹ wá láti Ìlọrin afọlọ́pàá gbé yẹn ń Ìbàdàn. Kò sọ́pàá ọlọ́pàá ń Ìbàdàn ni. Bẹ́ẹ̀ bá fẹ́ rí ilé ẹjọ́ nílọrin, ẹ sọ pé káwọn ọlọ́pàá Ìbàdàn ó invite ẹ̀ náà. Wọ́n dẹ̀ fún facilities tó bá need. Ẹ fún láǹfààní láti pa agbẹjọ́rò ẹ̀. Ìsìpẹ́kàn dédé kìyàn mọ́lẹ̀ ẹ̀pẹ́ ń gbé lọ Ìlọrin. Báwọn ìlú ọba wa fi gbé táńkọ́. Ṣé èèyàn kan ń bẹ tó lè gbèjọ Ọlọ́run ni? Èèyàn kan ń bẹ tó lè gbèjọ Ọlọ́run? Ṣé èèyàn kan ń bẹ lẹ́yìn tó lè gbèjà Jésù? Èèyàn kan ń bẹ tó lè gbèjà Ànábì? Ṣé èèyàn kan wà tó lè gbèjà Ọ̀rúnmìlà? Ṣé èèyàn kan ń bẹ tó lè gbèjà Ọ̀rúnmìlà? Who are very, very important. Because wọ́n ṣe é níjó ní wọ́n mú jẹ. Kí lẹ gbé ta lọ́lọ́run lọ ilé ẹjọ́ fún? Ṣé ilé ẹjọ́ Nàìjíríà náà ni? Ni wọ́n ti ń gbarú ẹjọ́ bẹ́ẹ̀ rò. Ó bú Islam, ó tàbùkù Islam, ó bá àwọn ànábì, ó bá àwọn sàábé. Ìyẹn ló tún kù tí ilé ẹjọ́ ń gbọ́ nísìn. Kò sádájọ́ tó serious mọ́. Wọn ò dájọ́ olè, wọn ò dájọ́ ìjínigbé. Ẹjọ́ ẹnìkan bú Ọlọ́run la fẹ́ máa dá, la fẹ́ máa rò ń kóòtù nísìn. Àwọn tán pera wọn ní Ìlọrin, kí náà pera wọn náà? Ilorin Heritage Preservation or something. Àwọn ni wọ́n ń gbèjà odidi ìlú, àwọn ni wọ́n ń gbèjà odidi ẹ̀sìn. Ẹ kàn ń jẹ́ kí ta lọ́lọ́ ń popular sí, ẹ kàn ń mìíràn popular sí. Bẹ́ẹ̀ bá rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀, ẹ kàn ń sọra yín di alábùkù àti ẹlẹ́sìn sí ni. Ẹ gbádùn mi? Ẹ kàn fira yín ṣẹ̀sín síwájú àti síwájú sí ni. Because to the best of my own understanding, ta lọ́lọ́run is a Nigerian. And the last time I checked, mo rí pé there is freedom of speech ní Nigeria. There is freedom of expression ní Nigeria. Kò sí tí wọ́n pè ní blasphemy. Torí pé ẹnìkan kan kọ́ ló ní ànábì, ẹnìkan kan kọ́ ló ní Jésù.
Anabi is a human being. Jesus Christ is a human being. If you turn them to mortar, tẹ́ bá sọ wọ́n di special being, tẹ́ nígbàgbọ́ pé special being ni wọ́n, special being can equally fight for themselves. Ẹ jẹ́ kí ànábì ó sọ̀rọ̀ fúnra ẹ̀. Sọ bá mi lójijì nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí pé wọ́n pata lọ́lọ́hun, wọ́n pata lọ́lọ́hun, wọ́n pata lọ́lọ́hun. Kábàámọ̀ polóyè Sunday Adéyẹmọ Ìgbòho láìmọ̀ wípé Ìgbòho gan gbọ́ Ìgbòho ti débẹ̀ bàbá ọmọ gidi. N tí wọ́n pè ní leader nìyẹn. Ìgbòho will always respond anytime you call on him. So ọpẹ́lọpẹ́ Ìgbòho ni ó jẹ́ kí wọ́n gbé. Ẹgbẹ́ àgbọ̀n nǹkan tí mo gbọ́ o. Gbogbo ayé kidnapper ni wọ́n pera wọn lọ́lọ́pàá. Kidnapper ni wọ́n kidnapper. Wọ́n pera wọn lọ́lọ́pàá kidnapper. Kidnapper ló pera wọn. Kò lọ anywhere. Kò lọ anywhere. Gbogbo ayé ọlọ́pàá ló pera wọn. Kidnapper ni wọ́n. Wọ́n ti fẹ́ pa wọn, kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n. Ṣe ni wọ́n fún lọ́rùn mọ́lẹ̀ o. Kidnapper ni wọ́n. Wọ́n sọ ọlọ́pàá kidnapper ni wọ́n. Láyé. Ẹ̀yin sọ ọlọ́pàá sẹ́. Wọ́n gbé kán mú wárántì yẹn wá. Kán mú wárántì yẹn wá. Gbogbo ayé wọn wo. Ọlọ́pàá ní pé àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pariwo di o. Lọ́sẹ̀ di wúẹ̀ ọlọ́pàá ní pé àwọn kidnapper ni wọ́n. Ẹ ò bá ṣe dé mọ́lẹ̀. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Báyìí mú sókòtò kan wá nílé. Báyìí sókòtò kan wá nílé wọ́n ní ìlànà mú sókòtò kan wá. Ẹ̀wọ̀n bọ̀ wọ́n ti fẹ́ padà lọ́wọ́. Wọ́n ti fẹ́ padà lọ́wọ́ ọlọ́pàá ló pera wọn. Ẹ̀yin sọ ọlọ́pàá o. Bandits ni wọ́n ti fẹ́ pa o. Àṣẹ kékeré ni ẹ kò mú wa. Kidnapper ni wọ́n sọ ọlọ́pàá. Kidnapper ni wọ́n sọ ọlọ́pàá. Wọ́n ti fẹ́ padà lọ́wọ́. Ẹ ò bá ṣe ra mùsùn. Wọ́n kò mọ̀ dání kidnapper gbogbo wọn. Ẹ ò bá ṣe ra mùsùn lẹ̀. Ẹ ò bá ṣe ń gbé ta lọ́lọ́ ń yílẹ̀. Ọmọkùnrin wà nílé ìwòsàn nísìnyí. Irú ilé ìlọsẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà ń jó ní táwọn èèyàn fọ́n jáde. Ńgbà tọ́lọ́pàá kan dúró léèyàn lọ́rùn. Ta lọ́lọ́ ni wọ́n wà mọ́lẹ̀ pàpàkókò yìí. Láì jalè, láì dófàdéyà, láì bẹ́ẹ̀yàn lórí, láì lu jìbìtì, láì jíyàn gbé. Kí ni sàwọn ọlọ́pàá ilẹ̀ wa náà? Ẹni court order. Bẹ́ẹ̀ bá ní court order. Ok, ẹ ti rẹ́ èèyàn mú í délé ẹ̀, ẹ fi court order yín sẹ́nu ọ̀nà ilé ẹ̀ náà o. Bẹ́ẹ̀ bá fún èèyàn, ẹ snap picture, ẹ record fídíò, bá ẹ drop ẹ̀. Ṣé court order ló ní ká èrè gbé wá? Bọ́ bá jẹ́ bẹ́ẹ̀, ọgbọ́n lẹ fi lè gbé èèyàn náà o. Kì í ṣe láàrin ìlú Ìbàdàn o, ó rọrùn Ìbàdàn lẹ ti gbé ń jò ní. Ẹ tàn mú ni. Ẹ̀tàn ọwọ́ kìlélẹ̀ ilẹ̀ fẹ́ fi tìpátìkùkù gbé. Ó wọ́ọ̀sì náà, ilé wọ́ọ̀sì náà. Kidnapper ogun ẹ má bọ̀. Ogun ayé ẹ má bọ̀ nílé táwọn náà. Ẹ má bọ̀ kidnapper ni wọ́n kó mọ̀ dání. Ò bá yín pò mọ́lẹ̀. Kidnapper ni wọ́n kó mọ̀ dání kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n lọ sí everybody. Ogun ayé ẹ má wò wọ́n. Kidnapper ni wọ́n di yẹn ọlọ́pàá ló pera rẹ̀ kidnapper gbogbo wọn. Kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n ọlọ́pàá ló pera wọn. Wọ́n kó mọ̀ dání. Wọ́n kó mọ̀ dání. Kidnapper ni wọ́n ti fẹ́ pa ọ́. Ọlọ́run fẹ́ pa wọn. Kidnapper ni wọ́n ti fẹ́ pa. Kidnapper ni wọ́n sọ ọlọ́pàá. Níbo? Ṣé báyìí làwọn ọlọ́pàá Nàìjíríà bàjẹ́ tó ni? Ẹ wo bá ṣe fún lọ́rùn mọ́lẹ̀. So tán bá pa báyìí ńkọ́ kí náà fẹ́ sọ? Wọ́n sọ ọlọ́pàá. Ẹ ní sóríire. Ẹ ní sóríire. Ẹ sọ ọlọ́pàá. Ó ní sóríire. Kidnapper ni ọ́. Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ṣé ẹ kọ́ ṣe ìfàjẹ́? Ṣé o ìfàjẹ́? Ó ní sóríire. Ó ti fẹ́ pa. Ẹ ò bá ṣe mú lọ́rùn. Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ó ti fẹ́ pa. Ẹ ní sóríire. Ẹ ojú ọ̀dọ́ ọlọ́pàá.
tí yóò ní ìdá ọlọ́pàá lélẹ̀ ojú ẹ̀dógún olè ó lè lélẹ̀ yìí o kidnapper jọ ìwà ìtàn ò ní sóòtù ìwà ìtàn ó gbà fún lọ́ọ̀rù. ẹ lọ́ọ̀rù kankan ò ní sórí rẹ bàbá nìyẹn ò lọ anywhere. now gbogbo ìgbà tí wọ́n ń pariwo tí wọ́n ń dráàgì kínní yìí ibi tẹ́yìn ò sí ọlọ́run ọba mi ń bẹ ń bẹ expectation tèmi ni pé ó yẹ kí gbogbo ará àdúgbò kí wọ́n ti jáde kẹ́rò ti pọ̀ jù báyìí lọ bọ́n ṣe máa ń ṣe tí wọ́n máa ń gbẹ̀mí èèyàn tán ká tó ẹ̀sẹ̀ máa ṣáájò tí ò nídìí rẹ̀ o. Can you just imagine that? Now, mò ń bọ̀ wá o. Ẹ dákun ẹ bá mi share program yẹn jọ. Mo láwọn ṣẹ́ tí mo fẹ́. Àwọn tí wọ́n send fídíò yẹn sí mi. Mò ń bọ̀. So, now, àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi bóyá àwọn lè pè mí ẹ máa pè mí tí n bá parí ẹ máa pè mí tí n bá parí. ìyáálé òkú bàbá lókun ni kírímìnà ní báńdíìtì ó fẹ́ pa báńdíìtì ni kó sọlọ́pàá báńdíìtì ni kó sọlọ́pàá. Ẹ̀rù ọmọ yẹn bó ṣe ń pariwo ẹ wá gbé wọn kúrò lórí mi ẹ wá gbé wọn kúrò lórí mi. báńdíìtì làwọn lè báńdíìtì ní kẹlẹ lọ́pàá báńdíìtì ní kẹlẹ lọ́pàá báńdíìtì ní. báńdíìtì ní ẹ̀rọ pẹ́rìmọ́dì báńdíìtì ní ẹ̀pẹ́rìmọ́dì báńdíìtì ní báńdíìtì ní bandits ni kòsọlọpàá bandits ni wọn. kò bọ́ yẹn ń fara wọn. bandits ni kòsọlọpàá bandits ni àwọn ẹlẹ́wọ̀n ti fẹ́ pa wọ́n ti pa dára lọ́wọ́ sílé o wọ́n ti pa o bandits ni wọ́n ti pa o wọ́n ti pa dànù wọ́n ti pa o bandits ni wọ́n. ṣé bọ̀ ajá gidi wòle tó ní ọ̀nà ó máa lò dáadáa olùfọ́kùn. ṣé bọ̀bọ̀ ìfẹ́ ṣó máa survive gbogbo wàhálà yìí. ẹ lo gbogbo àdúgbò rẹ lẹ́yìn ọ̀fẹ́ mọ́ lóyún ẹ wá lò. ọ̀yá lọ adúlé ẹ̀ tó fẹ́ lóyún ẹ̀ wàhálà wọn fẹ́ lu ìyàwó ta lọ́lọ́run ẹ tẹ̀lé èèyàn wọlé àwọn onílẹ̀dẹ̀ fẹ́ tilẹ̀kùn wọn. Drop what? Drop what? Sọ́lọ́pàá lélẹ̀ bandit ni òkè ọlọ́pàá ojú ẹ̀ bandit ni o ọlọ́pàá ló pè rẹ̀ bandit gbogbo wọn ìmọ̀ owó ẹ̀ ò ní sóríire tó bá yìnbọn yẹn ò ní sóríire mọ́ gbọ́gbọ́ fún ní nọ́mbà no number mọ́tò no number. bọ́ọ̀sì wọ́n gbé lọ. We are going nowhere. Bandit ni bandit ni ṣe ìbọn ọlọ́pàá sí máa rẹ̀ sí ẹ̀lẹ́lẹ̀. All right, now ó ní gbogbo wa ti yọ rí yìí so láàárọ̀ yìí ni mo rí ìròyìn ọ̀hún tó sọ wípé olóyè Sunday Agbo come to rescue of ta lọ́lọ́run
bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé láti bí ọjọ́ méjì mẹ́ta làwọn àfáà ìlú Ìlọrin ti ń halẹ̀ pé àwọn máa gbé ta lọ lọ́hùn ni wọ́n ti ń halẹ̀ pé àwọn ó gbé ta lọ lọ́hùn alright wọ́n ní wọ́n gbé lọ ilé ẹjọ́ according to àwọn nǹkan tẹ́mi gbọ́ pé jẹ́ ká kọ́kọ́ kàròyìn kí n tó reflect lé lórí. The reported arrest attempt occurred at Olohun's residence amid an ongoing criminal case filed against him by the Ilorin Heritage Preservation Foundation. Ilorin Heritage Preservation Foundation. Ṣé ta Olohun bú Ìlọrin ni? All right, alleged mocked an Islamic prayer and could cause religious tension. Religious tension kí ló fẹ́ cause? Ọmọ kí Islamic prayer. Irú prayer wo ni Islamic ní ní Islam ní téèyàn lè mọ́ọ̀kì? Bẹ́ẹ̀ kírun wákàtí 5 àbí kí náà tún mọ́ọ̀kì ńbẹ̀? Ṣé bẹ́ẹ̀ ṣe ń rùkú? Bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀? Ṣé yẹn ni wọ́n mọ́ọ̀kì? Tó bá jẹ́ pọ́lọ́n lẹ̀ ń jà fún lóòótọ́ ẹ fọlọ́n lẹ̀ jẹ́ kọ́lọ́n wọn dájọ́ ẹ ń bá mọ́ọ̀kì Ọlọ́run ẹ jẹ́ kọ́lọ́n wọn fọ lẹ́nu kẹjọ́ kọ́lọ́n wọn fọ lẹ́nu ẹ ṣe pray against ẹni yẹn pé kọ́lọ́n ṣe báyìí fún kẹ́ ẹ wo prayer náà. Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, reportedly intervened to stop police officers from arresting Abdulaziz Adegbola, better known as Tani Olohun, an advocate of Ìṣẹ̀ṣe, the indigenous Yoruba faith in Ibadan, Oyo State, on Tuesday. Lẹ́ni náà ni the reported arrest attempt occurred at Tani Olohun residence amid an ongoing criminal case filed against him by the Ilorin Heritage Preservation Foundation over a social media video. The foundation alleged mocked an Islamic prayer and could cause religious tension. Source told Sahara reporters that police officers arrived at Tani Olohun's residence on Tuesday morning and attempted to take him away. The sources said members of his family subsequently contacted Igboho, who arrived at the scene with some supporters and resisted the police attempt to arrest Tani Olohun. Why tó jẹ́ pé jàgídíjàgan ni gbogbo nǹkan yín gẹ́gẹ́ bí ọlọ́pàá one state tẹ́ ẹ ti mọlé ẹ̀ ẹ̀tọ́ yín ò drag ẹ̀ mọ́ ẹ wá pẹ̀lú order. Láyé àtijọ́ bẹ́ẹ̀ bá fẹ́ arrest èèyàn jọ́jẹ̀tẹ́ ló ń tọ̀ wọ́n tẹ̀lé. Láyé ìsìn ojú ti là, àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ ọlọ́pàá, àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ sọ́jà, àwọn ajínigbé ti ń lo aṣọ sọ́jà, àwọn olè ti ń kaṣọ ọlọ́pàá sójú ọ̀nà. We can't just follow anybody. You can print any court order at any fucking where. Ẹ lè print court order kẹ́ ẹ mú wá kẹ́ ẹ sọ pé ilé ọṣẹ ọlọ́pàá kan ló fún yín. We can't believe anybody mọ́. Ẹ gbé necessary ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. So the sources said members of family subsequently contacted Igboho, who arrived at the scene with supporters and resisted police attempt to arrest Tani Olohun. Now, they said, and I quote, immediately the police tried to arrest Tani Olohun. His family called Sunday Igboho and he came immediately with his boys and resisted the police from taking him away on Tuesday morning. One of the sources told Sahara reporters. Another source said Igboho arrived after Tani Olohun had already engaged in a scuffle with the police officers. So, eléyìí tẹ́mi rí nínú fídíò ni wípé lẹ́yìn ni olóyè Sunday Adeyemo Igboho máa. Okay, he said, and I quote, Sunday Igboho later came after Tani Olohun had a scuffle with the police and he told the police to hand over Tani Olohun to him. Okay, that they could not arrest him despite the court issuing a warrant of arrest against Tani Olohun. However, the circumstances surrounding the reported arrest attempt, including whether the officers had a valid warrant or were acting on a fresh court order, were not immediately clear because court order yẹn ta ni wọ́n fi hàn. Ńgbà wo ni wọ́n fi hàn ẹ ti rough handle ẹ̀ kẹ́ tó mọ béèrè court order lọ́wọ́ ara yín.
ẹ ti de èèyàn lọ́rùn mọ́lẹ̀ kẹ́ tó mọ̀ pé kọ́tọ̀dà yẹn dà kọ́tọ̀dà yẹn dà kọ́tọ̀dà yẹn dà ẹ ṣe é ṣò ẹ̀ ń gbà tẹ́ ẹ débẹ̀ pé this is court warrant o wọ́n ní ká mú ọ wá o ńbo lẹ fẹ́ mú lọ kí ló dé tẹ́ ẹ̀ fi ilé ẹjọ́ yín síbàdàn ṣé Ìlọrin ló ti ṣẹ̀ ni ṣé Ìlọrin ló ti ṣètò ni nbí Ìbàdàn ló ti ṣètò kí wàá dé tẹ́ gbé lọ ilé ẹjọ́ ńbàdàn ṣé kò sí kóòtù ńbàdàn tó real ni kò sí kóòtù ńbàdàn tó lè gbọ́ ẹjọ́ mọ́ ńgbẹ́ ti mọ̀ pé ẹjọ́ sàríà lẹ fẹ́ gbọ́ ńbẹ̀ wọ́n ìdí ẹgbẹ́jọ́ sàríà ńbàdàn torí kò sí sàríà ńbàdàn. So in a live video shared on Facebook, relatives of Tani Olohun were heard alleging that the men who arrived at the residence identified themselves as police officers. The men who appeared to be dressed in civilian clothes, wọ́n kàn wọ jeans, wọ́n wọ top, wọ́n kàn gbé kíní jákẹ́ẹ̀tì dánmọ́nkọ police yẹn, were seen attempting to take Tani Olohun away. He said, and I quote, "These people are kidnappers, but they call themselves kidnappers. Tani Olohun is not going anywhere. The public, please see them. Oh, they call themselves police, but see the way they are acting." Wọ́n àti bí ọlọ́pàá lóòótọ́ náà ṣé bọ́ ọlọ́pàá ṣe ń ṣe nìyẹn ẹ wá jọ ń jìjàkadì ẹ wá ń pora yín mọ́lẹ̀ gbogbo ṣòkòtò ọlọ́pàá lọ́jẹ lójúgun lọ́jẹ lórúnkún gbogbo ẹ̀ lẹ́pọ̀ má bàtà kítọ́kítọ́ Tani Olohun gbé wọn yílẹ̀ wọ́n gbé Tani Olohun yílẹ̀ wọ́n dúró lọ́mọ lọ́rùn ẹ fẹ́ pàdánù kí ló dé ilé ẹjọ́ wa ń bẹ ilé ẹjọ́ ọlọ́bìnrin kan ó nílé abẹ́rẹ́ ẹ̀ lókun ń dì í kò síbi tí ó sá lọ. Okay, they call themselves a police, but see the way they are acting. Please help us. They want to carry Tani Olohun away. They want to arrest him. They want to fine him. The footage seen by reporters also show Tani Olohun sitting beside a tap while two police officers stood close to him. The video appeared to capture a tense confrontation between Tani Olohun and the officers, with the attempted arrest reportedly resulting in a scuffle. Wọ́n jọ jà ní jàgàn rẹpẹtẹ. Wọ́n jọ gbóra wọn mọ́lẹ̀ kítọ́kítọ́. Now, this is my own short reflection. Ẹ̀yin Ìlọrin Heritage Preservation Organization àbí kí lẹ pera yín. This is the time, this is the high time. Tó yẹ kẹ́ ẹ jókòó rólé ayé ara yín. As gẹ́gẹ́ bí Ìlọrin Heritage Preservation Organization àbí èèyàn mélòó lẹ ti mú ìgbé ayé wọn bẹ́tà nílùú Ìlọrin? Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn lẹ̀ fún? Ṣé lórí ẹni tó bá ń bú Muhammad ni? Àbẹ́ni tó bá fi ìrun ṣe yẹ̀yẹ́? Àbẹ́ni tó bú Islam ńlẹ̀ bẹ́ẹ̀sì ẹgbẹ́ yín lé lórí? So kò sí fún humanity, kò sí fún ìdàgbàsókè ẹ̀dá, kò sí fún báwọn ọ̀dọ́ ṣe ríṣẹ́, kò sí fún báwọn obìnrin ó ṣe nígbé ayé tó dáa, kò sí fún bí àwọn arúgbó ṣe gbé ìgbé ayé tó dáa. Opó mélòó ńlẹgbẹ́ yín ti help? Ọ̀dọ́ mélòó ńlẹgbẹ́ yín ti rán léèwé? Ọ̀dọ́ mélòó ńlẹgbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́? ńlọgbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tẹ́ ẹ ti ṣe freedom fún? Aláìsàn mélòó nínú Islam lẹgbẹ́ yín ti ràn lọ́wọ́? Ntẹ́gbẹ́ tí dúró sí ni kẹ́ mọ́ káwọn èèyàn lọ kóòtù, kẹ́ mọ́ pa àwọn èèyàn lẹ́jọ́, kẹ́ wá ṣe láwà ní bàbá tútú, kẹ́ mọ́ sòṣìkiri bí ẹran aṣẹ́wó, kẹ́ mọ́ bára dáadáa kí, kẹ́ mọ́ pèèyàn lẹ́jọ́ lónìí pèèyàn lẹ́jọ́ lọ́la, torí pé lọ́ọ̀yà ń bẹ láàrin yín tọ́pọ̀. Àwọn lọ́ọ̀yà yín ò wá rí ṣe, kò sẹ́ni tí ó gbèsè fún wọn ọ̀rọ̀ náà míì lọ. Lẹ́yìn kan bá Tani Olohun ṣẹjọ́, ọjọ́ wo lẹ ṣe dà? Irú ìgbé ayé wo lẹ ń gbé? Ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Olóyè gbọ́ lẹ́ẹ̀kan náà, olóyè dìde lẹ́ẹ̀kan náà, olóyè sì wá lẹ́ẹ̀kan náà. Ẹ fọmọ yìí fún mi, ẹ fọmọ yìí lẹ̀. Tani Olohun bẹ nílé ìwòsàn kí wọ́n mọ̀ pa o, kí wọ́n, God bless you sir, God bless you ma, kí wọ́n mọ̀ pa o, kí wọ́n fi Tani Olohun lẹ̀ o, kí wọ́n mọ̀ pa o.
now ẹnìkan béèrè pé sáwọn lè pè ẹ lè pè sí nọ́mbà méjì +234 915 147 9599 àti +234 904 851 9362 nọ́mbà méjèèjì tẹ́ lè pè sí náà nù o nọ́mbà méjèèjì tẹ́ lè pè sínú o. láàrin ìṣẹ́jú kan péré náà dín wọ́n lẹ́nìkan okay I just wonder how the man who called himself Jagun ilé Mùsùlùmí, a retired soldier who was since jailed in late 90s in Ilorin over vandalizing churches and hotels could still be allowed to champion the cause of Islam. This shameless man is also among the brains behind this shenanigan leading to another kidnap of Tani Olohun. Can you imagine people? Hello? Ẹ tún mi pè padà sá, ó máa wọlé. Mi mọ́rú society tá a wà. Ẹnìkan bú Jésù, ẹnìkan bú ànábì. Ẹ jẹ́ kí Jésù ọjà fún rẹ̀, jẹ́ kánábì ọjà fún rẹ̀. Ṣé wọn ò lágbára ni? Then kí ló dé tẹ wá ń tẹ̀lé wọn? Why will I be following ẹni àwọn ẹlẹ́bọ? Òkúta ni wọ́n ń sìn, Ògún ni wọ́n ń sìn, Yàdá ni wọ́n ń sìn, èyí tí ò lẹ́nu tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀. Ntẹ́yìn ń sìn sọ̀rọ̀. Tó bá jẹ́ pọ́lọ̀ ńlẹ̀ ń sìn ẹ̀fọ́ lọ́nlẹ̀ jẹ́ kọ́lọ̀ ń jà. Hello? Hello sir. Hello sir o. Ẹ pẹ̀lẹ́ sẹ́ ẹjọ́ ṣẹ́ṣù wa lórí ètò sà. Bẹ́ẹ̀ ni sà. Ok, ẹjọ́ sá lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ yẹn ni a fẹ́ dá sí. Ó yá bàbá. Ó ti tó gẹ́ báyìí tí gbogbo ọmọ Nàìjíríà kan máa gbọ́ mi. Amẹ́ríkà ni mo ti ń sọ̀rọ̀ yìí. Ó ti tó gẹ́ èyí táwọn ará Ìlọrin ṣe lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ó ti tó gẹ́. Ṣẹ́rí mo ń sọ authoritatively mo dẹ̀ mí nìkan tí mo ń sọ yìí. Tí wọ́n bá gbé Tani Olohun láti Ìbàdàn lọ sí Ìlọrin ìdé lẹ́yìn tèmi kí gbogbo adájọ́ ilẹ̀ Yorùbá kan máa gbọ́ a máa instigate tí wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin tó bá wà ní Ìbàdàn àti lẹ́kọ̀ọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá kí a máa instigate láti rí ìbàdàn àti máa ṣiṣẹ́ yẹn lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin. a lè dọ́mọ Ìlọrin mọ̀. a máa dá wọn mọ̀ sá a dá wọn mọ̀ a máa wá wọn jáde àtijọ́ ń gbé tẹ́lẹ̀ ṣé láàfin àtijọ́ ń gbé tí wọn ò fẹ́ gbà yẹn wọ́n máa gbá báyìí fọ́ọ̀sì sẹ́yìn torí pé gbogbo ọ̀làmọ̀ òfin báwo ló ṣe máa sọ pé torí pé wọ́n bú màmá ṣé ẹni tó ń bú Jésù Kristi láti jọ yìí ọ̀gbẹ́ni kí wọ́n porúkọ tó ń bú Jésù Kristi ta ló lọ gbé. àwọn tó ń pe Jésù ló lè. àwọn tó ń pe Jésù. tán ní Jésù jágbàdo ya. Pásítọ̀ ni èmi ṣùgbọ́n mo lè ja ogun mo ready I'm ready for this nonsense. Wọ́n fẹ́ ba ìjọba Tinubu jẹ́ ni wọ́n instigate àwọn olóṣèlú Ìlọrin ló fún ọ lówó kí wọ́n mọ̀ ní ẹni àìlọrin kí wọ́n mọ̀ ní gbogbo ọmọ Ìlọrin enough is enough gbogbo àwọn táwọn dàgbòrà a máa dìde a máa bẹ̀rẹ̀ wàhálà yẹn láti Amẹ́ríkà láti London láti máa bẹ̀rẹ̀ wàhálà yìí lọ. Ó tó gẹ́ God bless you, sir. tí wọ́n bá tún gbé bọ̀ pọ̀ yẹn tí wọ́n bá tún dá sí bọ̀ pọ̀ yẹn pásítọ̀ èmi ò kíá tí wọ́n bá tún gbé bọ̀ pọ̀ yẹn gbogbo àwọn ọmọ Ìlọrin gbogbo tí wọ́n bá kọ́ máa pàkẹ́ ẹrù wọn tó máa padà sí Ìlọrin wọ́n bá tọ́ fẹ́ dálẹ̀ yẹn kò ní dàbí ìgbà tí Àfọ̀njá eléyìí máa yàtọ̀ sígbà àtàfọ̀njá wàá má tọ́ fẹ́ dálẹ̀ tó bá dálẹ̀ èmi ò ní gbé àwọn oníranù ẹ wo àwọn lọ́ọ̀yà tó tẹ àwọn onílọ́ọ̀yà tó tẹ àwọn oníkankan nílọrin àwọn elébi wọ́n wá oúnjẹ tó máa jẹ ní àwọn elébi àwọn èèyàn rádaràda. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Ọlọ́run ní járe tí a tún fi máa para wa sà Ọlọ́run ní járe torí pé àwọn ọmọ Ìlọrin àwọn náà lẹ́mìí kì í sì ṣe gbogbo ọmọ Ìlọrin ló wà behind ní táwọn wèrè lè ń dánwò kì í ṣe gbogbo ọmọ Ìlọrin o àìmọye ọmọ Ìlọrin tó dáa àìmọye ọmọ Ìlọrin alálùbáríkà àìmọye ọmọ Ìlọrin tó mọ nǹkan tó dáa àìmọye ọmọ Ìlọrin tó kàwé àìmọye ọmọ Ìlọrin tó ní initiative ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin lọ́gbọ́n kì í ṣe gbogbo wọn àwọn eléyìí kan ìyá olórí kórì ni +234 915 147 9599 àti +234 904 851 9363 9362 9362 +234 915 147 9599
àti +234 904 851 9362 nọ́mbà tẹ́ láǹfààní àti pè mí sínú. Ta lọ́lọ́run ò gbọ́dọ̀ kú o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ yẹ o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o, kò yé mi náà o. Irú àwọn jọ́ọ̀jì ní ń gbọ́ ẹjọ́ yẹn náà. Hello court, ẹnìkan bú Ọlọ́run, ẹnìkan ń fi ìrun kíkí ṣe yẹ̀yẹ́, ń fi prayer wá ṣe yẹ̀yẹ́. Can you just imagine that? Adájọ́ náà wá sọ pé kí ló rí lọ́bẹ̀ tí ìwà ru ọwọ́, báwo ni ìwọ náà ṣe ń bó ló ṣe máa bú Islam, bó ló ṣe máa fi ìrun wọn ṣe yẹ̀yẹ́. Sọ́mọ̀ pé ó lè dá wàhálà lẹ̀ ni, kò lè dá wàhálà ilé ìbèlè lẹ̀ anywhere. Cut my lips, kò lè dá wàhálà kankan lẹ̀ ilé ìbèlè, kò sẹ́ni tó ráyè nonsense yẹn mọ́, ojú ti là. Hello sir. Yes sir. Hello, ẹ káàsán sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni sir. Ok, ẹ ṣe gan-an tẹ́ gbé kọ́ mi tí mo fẹ́ sọ òpọ̀. Ṣé rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho fọ́sọ̀wọ́. Ojú òní tiwa o. Àmín sir. Number one, ṣé rí ìjà yìí, ohun tó ṣẹlẹ̀ yìí láàrin Yorùbá àti Fúlàní ni. Wọ́n kàn rọra fi ẹ̀sìn yẹn wọ́n fi wé ni. Wọ́n fi bojú ni. Wọ́n lè jẹ́ ti sympathizer. Bẹ́ẹ̀ni. Tí orí àwọn Yorùbá, torí àwọn olórí wa bá pé this is the time láti ṣòfin mámùkomi dáná. Bẹ́ẹ̀ni. Lọ́dọ̀ wa lóńdó wọ́n máa ń sọ kíní kan pé mámùkomi dáná ìjọkan lèèyàn ṣòfin ẹ̀. Bẹ́ẹ̀ni. A ní láti dìde ńsìn. Now, in tó wá ká mi lára jù lọ́rọ̀ yìí, omi bọ́ lójú mi nígbà tí mo wo fídíò tí ìyàwó Sarah ní pé wọ́n lu òun. Wọ́n lù ú. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, a ní láti write petition sí Túndé Dìísù. Tó bá jẹ́ ọmọ Yorùbá ni, because lábẹ́ òfin Amẹ́ríkà lèmi ń gbé, wọn ò bí aláìyá yìí kankan já. Láti lu obìnrin, bẹ́ẹ̀ ni. Obìnrin yẹn lòun ṣẹ̀dé láti hospital pé òun ṣe oní miscarriage, wọ́n tún fìdí ìbọn, wọ́n tún gbá lẹ́sẹ̀ lẹ́nu. Can you imagine? Torí pé fẹ́ defend a defenseless a God that cannot defend himself. Ẹ gbéra yín wá láti yàn níyàn Ìlọrin ẹ̀kan fẹ́ wá gúnyàn kan mọ́lẹ̀ nìbàdàn. Nìbàdàn kẹ́ẹ̀dẹ̀ gbé lọ bẹ́ẹ̀. Ẹ ṣe lẹ́ẹ̀kíní ẹ jẹ lọ, ẹ tún try lẹ́ẹ̀kejì. Ẹ jọ̀ọ́ Ọlọ́run nípa gbòó fún wa o. Àmín o, àmín o. Nǹkan kan ò ní ṣẹ̀mí ẹ̀. Àmín o. Eléyìí tó ṣe yìí ìran Yorùbá ò ní gbàgbé. Lágbára Ọlọ́run. Because enough is enough. Kọ́ stop gbogbo rọ́bìṣì yìí. Ẹ wo bí táyé ń lọ bàbá mi, Elon Musk ti da trillionaire. Wọ́n ti di trillionaire. Wọ́n ti discover àwọn kankan nínú Mars. Àwọn èèyàn tó ń wò pé in the next few years wọ́n máa move lọ sí Mars. Wọ́n máa bí àǹjàjà ànábì lọ sí Múra. Ọlọ́ fún ẹni kọ̀ǹpútà. Ṣé àìsí èrè ni? Kò yé mi rárá. Ká ló ṣe wá báyìí? Kò yé mi. Ká ló ṣe wá báyìí? Ṣẹ̀dẹ̀ rí bọ̀bọ̀ US máa mú yẹn kó tẹ̀ jẹ́jẹ́ o. Kó tẹ̀ jẹ́jẹ́. Amẹ́ríkà ni mo wà yìí. Tó máa push àwa kan. Ẹ mọ̀ pé àwọn ló bí MS bàbá. Bẹ́ẹ̀ni. Àwọn ló bí àwọn àkànbí ọlọ́ba. Bẹ́ẹ̀ni. Wọ́n máa tún bí àwa ń sìn. Bẹ́ẹ̀ni. Nígbà wà dẹ̀ máa bá wọn múlẹ̀ wọn ní láìkẹ́. Torí èmi lè ṣe nǹkan tó níta lọ́lọ́run ṣe yẹn. Kò lè ṣe l'Amẹ́ríkà ń bí. Kọ́ máa rọ́lọ́pàá kó wá mú mi. Nbo. Tó ti yé. Bẹ́ẹ̀ni sà. Ẹ máa pólísì íńtánẹ̀tì kiri. Èèyàn kan kọ́mẹ̀ntì kíní kan sí bíbá ẹ lọ sáré lọ ṣùrùbù mẹ́. Gbogbo procedure tó láwọn take ẹ bọ́ story Facebook ti yín ẹ ń relieve sí press release. Ẹ sọ wípé ṣé bó ṣe ń ṣàfù rárá warrant nìyẹn ni. All àwọn people yìí gan, who are these people? Ẹranko ni wọ́n o. Wọ́n ló bú ọba Ìlọrin, ẹ̀yin náà bú Olúbàdàn. So 50-50 no cheating. Àbí náà. Ẹ ti fẹ́ ti bú ọmọ yẹn gbé. Èèyàn mélòó ló wá? Anila MS kí lorúkọ US imam. Wọ́n ti pè òun náà lẹ́jọ́. Kọ́ pè lẹ́jọ́ sóńdó. Kó lọ jẹ́jọ́ lóńdó. Bẹ́ẹ̀ni. Kó lọ jẹ́jọ́ ń bì kan. Àbọ̀n. Kọ́ máa rọ fáńdù ẹ̀ tí kò wá sí court. Àbẹ́n lágbẹjọ́rò tó dáa jù ni kò yé mi o. We need to feel them taste of their poison. God bless you sir. God bless you sir. Yes sir. Yes sir. Hello. Hello sir. Hello. Yes sir. Yeah, how are you doing? Yes sir. Bẹ́ẹ̀ ṣe wà lórí ètò. Bẹ́ẹ̀ni sir. Now, ọ̀rọ̀ man US imam yìí. Bẹ́ẹ̀ni. Mo lẹ́kọ̀ọ́ tí máa tó sọ̀rọ̀ láti ẹ̀ sọ pé this is between Yorùbá and Fulani. Honestly. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. So nǹkan tẹ́mi aṣọ ń sìn ni pé nǹkan tó ń ṣe fún Tani Ọlọ́run yẹn. Ó yẹ káwọn Yorùbá náà arrange kán lọ gbé US imam. The same thing kan ṣe fún Tani Ọlọ́run òun ló yẹ kán ṣe fún òun náà. Nǹkan tó fojú bọ́ yẹn rí òun náà ló yẹ kán fojú US imam rí. I don't know how that man became a lawyer in Nigeria. Lord Nigeria gbàgbàkúgbà náà. Honestly. Wọ́n mi ò mọ irú lọ́ọ̀yà tiẹ̀ mi ò dẹ̀ mọ irú àwọn adájọ́ tó ń jókòó ń gbẹ́rú ẹjọ́
arìndínlẹ̀ kò yé mi yóò mú àwọn adájọ́ tó gbọ́ ẹnìkan bú ànábì ẹnìkan bú Ọlọ́run afẹ́gbẹ́jọ́ ẹ̀ wá. yes what nonsense is this so kí àwọn ọmọ Yorùbá náà arrange kán lọ gbé máa US máa mú yẹn tó ojú ẹ̀ dàbí ojú ẹ̀ ọ̀nà yẹn ó yẹ kán lọ gbé kán dì pẹ̀lú òun náà nǹkan tó ń ṣe fún Tani Olohun tó ṣe fún àwọn Yorùbá kán lọ ṣe fóun náà àpapọ̀ Fúlàní ni gbogbo eléyìí tó ń ṣe tí kò sí repercussion tí ò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ òun ló ṣe ń mú jẹ. bẹ́ẹ̀ni. so kán lọ ṣerú nǹkan báyẹn tit for tat nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí ni ẹ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí ni ẹ káwọn Yorùbá náà rè kán lọ gbé máa yẹn kán lọ bí wọ́n ṣe treat the same man tó ń ṣe fún Tani Olohun kó ṣe fóun náà kó wá rí bó ṣe máa rí lára ẹ̀ náà. God bless you baba. oníwà ń ṣe all right sir God bless you sir yes sir. mi ò rí ibi tán ti ń ṣerú ẹ̀ náà o adájọ́ wo lára ẹ̀ balẹ̀ confidently tó ń jókòó tó ń gbọ́rú ẹjọ́ yẹn tán fẹjọ́ yẹn lọ tó náà dẹ̀ ń gbọ́ kò yé mi. hello. We've updated your credit limit. Now it's raised as low as. ṣé nǹkan ń ṣe ẹ̀yin ni. hello. hello. hello sir. ẹ kọ́lẹ́ o ẹ káàsán. ẹ káàsán sir yes sir. àwa ni wọn. yes sir. ẹ kò ní ọ̀rẹ́ dáná. àwa ni sir. ṣé wí kókó ni ẹ. bẹ́ẹ̀ ni orí ètò náà mo ṣe wáyé o. ọpẹ́ o ọpẹ́ adúpẹ́ ẹ ṣe. yes sir. ẹ pé jẹ́ ẹ dá sí o. ẹ jọ ṣé ní us máa mi yẹn. bẹ́ẹ̀ ni sorry sir. tó bá rìn kó máa bójú ẹ̀yìn àti àwọn àáfàá tó wá ń wàásù nílẹ̀ Yorùbá a ti mọ̀ pé Fúlàní ni o a lè ti clear pẹ̀lú ẹ̀ but àfẹ́ wàhálà ẹ má wá sí ilẹ̀ Yorùbá ẹ rà dó sí lọ́rin yìí ń bẹ̀ yóò tẹ́ bá dẹ̀ tún wá pé ẹ fẹ́ wá gbé ọmọ Yorùbá kan ìbáàjẹ́ Tani Olohun ìbáàjẹ́ anybody o ẹ ní lọ mọ́tò yẹn ó yẹ kán ti sun mọ́tò yẹn torí they are kidnappers kidnapping yàtọ̀ sí bandit. bandit ni àwọn tó tẹ ẹgbẹ́ Nigerian police. pẹ̀lú mi. ẹgbẹ́ nothing there's nothing. power bank ni àti kébù kan. ọlọ́pàá nìyẹn kan pé ẹ kàn wọ aṣọ kan ẹ wá gbé police sí. bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe yẹn where are they doing. kò yé mi o. no name badge kò sí badge kò sórúkọ kò sí nǹkan kan ẹkàn wà ń bẹ̀ ṣe ẹkàn fẹ́ gbéyàn nítorí pé kí ni ẹ wá láti lọ́rin. understand mọ̀pá tílẹ̀ Yorùbá á di báyìí. kò yé mi náà o. ó yẹ kó ti sun mọ́tò yẹn kó ti gbójú àwọn tó wà yẹn jẹ next time wọn ò ní wá síbẹ̀ mọ́ náà. what is your problem. ó wà ridiculous o. wọ́n wà ridiculous wọ́n gbójú Yorùbá mọ́lẹ̀ o ẹ jẹ́ ká sọ tọ́tọ́. honestly wọ́n gbójú wa mọ́lẹ̀ wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ gan tí ò bá ń jẹ́ pé bóyá ó too many people nǹkan tó ń dánwò yẹn tí ó bá escape pẹ̀lú ẹ̀ ẹ máa ń ṣe sàríà nílọrin tí ó kọ́ lẹ Yorùbá ni. kò yé mi o kò yé mi o. I don't understand. kò yé mi o. dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá Olúbàdàn àti àwọn tó dá sí i adẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóyè Ìgbòho. God bless you sir. pé kí ni wọ́n pè yàn wọ́n dẹ̀ jẹ́ kẹsẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni all right sir. God bless you sir. God bless you sir. hello. hello. Àwí kòńkò. yes sir ẹ kúrò lẹ́ sir yes sir. àwọn program yẹn o. yes sir. yeah kì í ṣe live ló ń ṣe lọ́wọ́ ni èmi pé live ló ń ṣe lọ́wọ́ ni. live ni mo wà. okay but yóò tún tẹ̀lé ra nígbà my brother. yes sir dáadáa ni sir. mo ti ń gbóhùn ẹ̀ náà báyìí. yes sir. okay jẹ́ kí n yí fóònù ọ̀dọ̀ mi lọ́lẹ̀ kó lè bẹ̀. bẹ́ẹ̀ni. torí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ń sìn ó dẹ̀ pé they are just making a mockery of that religion. wọ́n make a mockery of that religion. ó dàbí ìgbà tó jẹ́ pé eré tá à ń sá lọ wọ́n fi religion ẹ̀fà wá sẹ́yìn especially from that axis. honestly sir. àwọn tó ti Ìlọrin wá. honestly sir. èyí kọ́ ni muslim àti ìgbàgbọ́ àtòníṣẹ̀yẹ ti ń gbé papọ̀. bẹ́ẹ̀ni. tẹ́nìkan kò tẹ̀ ní ẹnìkan wọn lára. a dẹ̀ ń jẹ́ǹjẹ́ ara wa. nígbà tí wọ́n bá wá dé enclave bẹ́ẹ̀ tẹ̀ ní kọ́kọ́s tó jẹ́ pé ẹ̀ ṣe ẹjọ́ burúkú ẹ̀ dẹ̀ wá sí Ìbàdàn ẹ̀ wá gbé bọ̀ yẹn. ibi òfin Nàìjíríà wà o lè sọ fún ọba Ìlọrin sèpórí ọba Ìlọrin bàjẹ́
kò sẹ́ni tó lè gbé mi lé lórí èmi ò ní ṣe bẹ́ẹ̀ tó gbé mo lẹ́kọ̀ọ́ Bẹ́ẹ̀ni. torí mo jẹ́ ọmọ Yorùbá àwọn ẹ̀dẹ̀kọ́ wa bẹ́ẹ̀ ni mi ò sì ní sọ òfin ilẹ̀ wa ò ṣe nǹkan kan lé lórí bí bá lọ́ọ́ bà lọ́rin jalè ìyẹn ló ní wàhálà nù. Bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ provide n tó gbé. yẹ́bí bọ́ọ̀ lè wá ṣe yẹ́bí Ìlọrin ni àfa kan ti sọ pé bẹ́ẹ̀ bá rí ẹ̀pá kí ni lọ́ọ̀yà bẹ́ẹ̀ ṣe kí lẹ́yìn bọ́ọ̀dì ṣe ń bẹ̀. Kò yé mi o. Wọ́n ṣe nǹkan kan náà ará Ìbàdàn ni mo fẹ́ sọ sí kí tí ẹ ṣe gbogbo ilẹ̀ Yorùbá tẹ́yìn náà la ojú yín sílẹ̀ tó jẹ́ pé èyí tó yẹ kẹ́ kọjú sí ẹ̀dín kọjú sí ọmọ yín náà mú bí ìgbà tán mú gbénu gbóyè ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ ọ̀mọ̀wé wà ń bẹ̀ àwọn tó lájú wà ń bàdàn ẹ lè help boy kẹ gbà nínú ọ̀pẹ̀ tán kì bọ̀ lọ́gọ́ all the time. ìgbọ́ jẹ́ pé ẹ̀sìn ti kó sọ́pọ̀lọpọ̀ ọdún wọn náà lórí. gbọ̀ngàn tó yẹ kó ṣe ń sìn ni pé jọ́ta dájọ́ ẹ̀ bá fẹ́ dájọ́ kẹ́bọ̀dì lọ sí court yẹn ẹ lọ síbẹ̀ tẹ́ bá lọ síbẹ̀ kẹ́ lọ gbọ́ nǹkan tádájọ́ ẹ̀ fẹ́ wí because this àwọn judges kan torí wọn gan ti dàrú adájọ́ torí ẹ̀ ti dàrú wà. láì mọ iye. how will somebody bring such a thing síwájú ẹ kó dẹ̀ sọ pé o fẹ́ máa gbọ́. ẹ̀yin náà dẹ́ issue warrant ẹ lè advice wọn pé. just fucking preserve kí lè preserve tẹ́ bá máa preserve nǹkan ẹ ní jẹ́ kó ba kò ní ta kó òfin ilẹ̀ wa. àbí nà ó ẹ̀yin tẹ́ fẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe. God bless you sir. God bless you sir. fi bọ́ọ̀ sílẹ̀ bí o sọ pé bọ́ọ̀ ẹ jàre o. bẹ́ẹ̀ni. mi ò ló ṣe writing o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ìyà tó ń jẹ́ ìyọ̀ ẹ̀ kó máa jẹ́ wọ́n gbọ́dọ̀ máa lo òfin láti máa fi ṣèyàn léṣe bí yẹn. God bless you sir. ẹ ṣé mo dúpẹ́ sir. All right sir. Hello. 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 Awikonko. Yes sir. Awikonko. Yes sir. Awikonko baba. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Ẹ ṣé o. Yes sir. Orí fóònù ẹ ti máa gbọ́ mi o. Yes sir. Ẹ ṣé ẹ kú ètò. Yes sir. Ẹ kú àfọmọnìyàn ṣe. Yes sir. Ṣé rí àwọn ará Ìlọrin yẹn olórí burúkú ni wọ́n. Wọ́n mọ̀ wọ́n ti rí pé bọ́ọ̀lù yẹn kò ní àwọn èèyàn gidi lẹ́yìn ẹ̀. Tí ò bá ń ṣerú ẹ̀yin tẹ́ gbé ṣó yìí nísìnyí mo dáùtì bóyá àwọn muslim kankan tọ́jọ́ ọmọ Ìbàdàn máa sọ ń pa ọ̀rọ̀ yìí. níbo. in tó yẹ kó ṣe nísìnyí bóyá àwọn èèyàn ẹ̀ náà máa gbọ́ kó sọ fún lọ́ọ̀yà kó lọ fáìlì fún fundamental human right ẹ̀ kó lọ béèrè fún fundamental human right ẹ̀ kádájọ́ káwọn náà lọ kọ́kọ́ fáìlì application síwájú adájọ́ for fundamental human rights application yẹn speedy application ni urgency ló máa fi ṣe níwájú adájọ́ káwọn náà lọ sí Ìbàdàn kó lọ sí high court nìbàdàn kó lọ béèrè fundamental human right ẹ̀ kọ́ndẹ̀ fún ní kọ́kọ́ fún ní court ruling yẹn kóun náà mú dání. Okay sir. in tó yẹ kó ṣe ń sìn nìyẹn kò ń ṣe ẹjọ́ wẹ́wẹ́ kínní adẹ̀dúpẹ́ fún olóyè Ìgbòho tí wọ́n dúró àti àbánirò olóyè Ìgbòho gbogbo àwọn tó ń pera wọn ní èèyàn ńláńlá ẹ̀sìn ti kó sí gbogbo wọn lórí ẹ̀sìn nìkan. àti UK imam àti France imam. useless imam. Can you imagine that? All right sir, God bless you sir. Yes sir. wọ́n kàn wá sọ̀rọ̀ ayé di ẹkùn sáàrin ìgboro in the name of religion. You don't fight for religion. If you truly have job, meaning UK imam, France imam, Germany imam, Spain imam, Italy imam, ẹ lọ wáṣẹ́ gidi ṣe. Hello ma. Hello. Yes ma. Hello, Awon. Yes ma. Wo ẹ kú iṣẹ́. Hello. Yes ma, mo wà pẹ̀lú yín ma. Ṣé tí mo jí láàárọ̀ yìí tí mo rí àwọn rọ́bìṣì orí mi spark ni pé kí ni gbogbo eléyìí kí ló ń ṣe useless ìmáàrún yẹn àbí ìmáàmù ni wọ́n pè Awíkókó ọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ bà Nàìjíríà jẹ́ báyìí o. Ó ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
àmọ́ bí tá a fẹ́ wọ̀ mọ́ báyìí kí la ti fẹ́ ṣe léyìí sí ọmọ ọlọ́mọ tí ò tún jẹ́ kétí ìwádìí àwọn bí ìwọ báyìí bí òun bí àwọn gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ lórí agbágbé lọ́kùnrin lóbìnrin àwọn ló sì ń jẹ́ ká mọ̀ pé Nàìjíríà Yorùbá wà ṣé olórí burúkú ìṣe bó ti gbé kéèsì lọ sí kóòtù ṣé wọ́n tún máa ń violate kóòtù Nàìjíríà ni wọ́n tún wá máa ń gba ẹ̀yìn lọ gbé ẹni tó bá pè sí kó wá jẹ́jọ́ ni. kò yé mi o. ṣé bó fi Nàìjíríà ṣe rí nìyẹn. because here we are tó bá ti pè ẹ́ tó rí lẹ́tà kóòtù kóòtù àti ìjọba ló dẹ̀kù kẹjọ máa ṣe wọn ò tún ní right even tó bá sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ gan lórí anywhere tàbí wọ́n ń béèrè á sọ pé it's in the court. bí wọ́n ṣe máa ń sọ ń bí nìyẹn kò tún ní intervene. irú olórí burúkú ṣe bó lọ́ọ̀yà ló pera ẹ̀ ní useless màrú yìí why tí ò fi dúró de court date. kò yé mi náà. ó ti wá lọ gbé ọmọ ọlọ́mọ. in fact láti àárọ̀ inú mi ò dùn bí mo ṣe jí tí mo bá gbogbo rubbish yẹn. kò make sense rárá. bọ́n ṣe offended ọmọ ọlọ́mọ fún crowd and loud. tí òun ṣe pé bàbá ńlá ẹ̀ ló bú. ẹ̀sìn tó bá wùyàn lèèyàn lè ṣe bí humanity ni a máa ń sọ pé first. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú ọlọ́pàá wo ló wọ́n wọṣọ for crowd and loud. ẹ wo lórí burúkú ẹ bó ṣe fọwọ́ tẹ ọrùn ẹ̀ mọ́lẹ̀. bó ṣe fún George Floyd níbi tí gbogbo àgbáyé tó dàrú nìyẹn. bẹ́ẹ̀ni wa. lẹ́ni tó tẹ̀ jẹ́ amúkíní níbi tí gbogbo á mọ̀ pé baba ńlá àkíní addicted ni. ó mà gbayì káàkiri gbogbo ṣé òfò fẹ́ bá wọn ni ṣé wọ́n fẹ́ ṣòfò láwọn onímùsùlùmí orí burúkú yìí ni. kò yé mi o. nǹkan tí mi ò ṣe láìkí ẹ̀sìn nìyẹn. Humanity first. I honestly, think that's the best. Honestly, man. Kí la wá fẹ́ ṣe sílẹ̀ báyìí ẹ bá mi gbé fún olóyè Ìgbòho. bẹ́ẹ̀ ni wa. ọmọ Májàsọ́lá kò ní ṣìṣe o àti gbogbo àwọn tó dúró tì. kò ń ṣe pé Tani Olohun ò léèyàn ọ̀nà ló jìn. bẹ́ẹ̀ni ẹrú ní bàbá. ẹrú ní bàbá. bẹ́ẹ̀ni. gbogbo àwa tí òye ayé yé tá a mọ kí ló ń ṣẹlẹ̀ tá a mọ what is religion and humanity tó bá jẹ́ Nàìjíríà láwa a kò ní máa rí bí eléyìí. bẹ́ẹ̀ni ma. bí nǹkan tí ẹni tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹn kó tó rí bí ẹni méjì ti sọ̀rọ̀ kí n tó pèsè ó sọ yìí pé ó yẹ kán lọ gbé useless màrú náà kí ni Yorùbá ò kì í ṣe gbogbo wọn yẹn ọpọlọ wa pé ju gbogbo yẹn lọ. agbọ́n a kì í ṣàpọ̀dà afọ́fun gbé mu bíi tàwọn Ìlọrin àwọn alátẹnujẹ tí useless màrú bá ń gbọ́ mi kò ní jèrè ọmọ òfò ló máa ṣe dànù. ó dàbọ̀ mọ́ mi. òfò ló máa ṣe ó dàbọ̀. ó dàbọ̀ ma. useless màrú Ọlọ́run ló ní kí mọ́mí mi ọmọ pé orúkọ ẹ̀ dáadáa wọ́n ní useless màrú kò yé mi o. What is wrong with these people? They want to spoil Nigeria. Kò yé mi sá o wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ o àwọn ti bàjẹ́ already kọ́ lọ́ọ́ mọ̀jà gbà fún ọ ni o ó lágbára o. So ẹja gbé ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan bọ́ bá ròkúta yóò gbìyànjú ẹja gbé òṣùbà káre láyé fún Àdìsá ọmọ aládìkún òòṣà àdínkù tí búra ẹ̀ sanwó ẹ̀wọ̀n olóyè Májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ò ní mọ̀ nira gbogbo ọdún tó lò láyé wàhálà àti ìdààmú kò ní kànlẹ̀kùn lé ẹ kò kà á bá wájú lé wọlé kà á bẹ́ẹ̀ kù lé wọlé báyé bá ń jáyé tí màá ń jẹ́gbà gbogbo èso tó tara rẹ̀ jáde ò ní mọ̀ nira. Thanks so much for being there for every one of us. Hello. Hello, Awigongo. Yes, sir. Lórí ètò lẹ́wà. Mo bẹ́ẹ̀ ni sir. Kúṣẹ́ o. Bẹ́ẹ̀ ni sir. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àmín sir. Yes. Well, Ọlọ́run á gba Tani Ọlọ́run lọ́wọ́ àwọn pípù wọ̀nyí. Àmín o. That is just it. Yes. But òun náà Tani Ọlọ́run náà ó yẹ kó ti take reaction because nígbà tó kọ́kọ́ kígbe pé àwọn pípù wà after ẹ̀. I think I have Tani Ọlọ́run's number. Mo lè send the message
pé okay this is what to do, this is what to do. Ó dẹ̀ send the message mi padà pé òun náà ti ń gbé ìgbésẹ̀ yẹn. But I'm surprised to see all this kind of thing tó tún ṣẹlẹ̀ sí. Kẹ́rí àwọn people wọ̀nyí, they need to stand. They need to stand against them. He need a good lawyer to stand against them. Ó ní mo sọ fún pé people like me, I ready to put all my money. Gbogbo owó tí mo ní to stand to support him. If you need a lawyer, I will send a lawyer to him. You see? Ó ní mo sọ fún pé don't worry, we are ready, but I don't know. Mi ò wá mọ̀ because ìgbà tí mo bá sọ̀rọ̀ òun náà sọ pé wẹ́ òun náà láwọn tó ń sọ tóun di take step. That is just it. Because these people is a high time to stand against them, to show them, because irú George tó wà ní ìlú wọn ní Ìlọrin yẹn tó ń issue kìíní yẹn, irú Ìlọrin yẹn náà, we go there with a lawyer and file against àwọn tó ti ń go against the Christianity. Káwá wo bóyá George yẹn náà á tún sọ pé okay ẹ lọ arrest bóyá Adépọ̀jù ni àbí kí wọ́n lọ arrest àwọn tó ti ń go against the Christian and ìṣẹ̀ṣe yẹn. Káwá wo irú George tí wọ́n jẹ́, and let's see the kind of George. Ṣèbó lè issue wípé okay because Tani Olohun is talking against Muslim and is issuing ó issue pé kí wọ́n lọ mú. Káwá tí wọ́n gbé àwọn Christian àti àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dìde kí wọ́n lọ síwájú tiẹ̀ náà kí wọ́n wá fáìlì níwájú ẹ pé òkè àwọn ẹni báyìí tó ti ń sọ̀rọ̀ again Christian tó ti ń ṣe ní issue warrant náà ká wá wò and let's go and pick them up. That is it. They need to give these people fight. Bẹ́ẹ̀ni sir. That is just they need to show that judge. Gbogbo ẹ̀kọ́ la gbọ́dọ̀ máa gbà mọ́ra gbogbo gbà. Bẹ́ẹ̀ni sir. They get court tí wọ́n ti ń sùn kìíní yẹn, they need to go to that court, fight in front of that judge wípé òkè àwọn ẹni yìí náà this is what they are doing. Bóyá into the warrant. Let's go and arrest them. Because there is evidence. Evidence wọ́n wà káàkiri tó jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ against the Christian. Wọ́n ti sọ̀rọ̀ against àwọn oníṣẹ̀ṣe. It's everywhere. It's on. Tó wà káàkiri. Kì í ṣe hidden one. They go to the front of that judge. Oya àwa náà tuntun wá. Issue. Òṣèpọ̀ òun issue kí wọ́n lọ gbé Tani Olohun ni. Oya issue àwọn eléyìí náà tó ti ń ṣe against the Christian. Let's see what will happen. It's a fight to fight. God bless you, sir. Ẹ ṣé mo dúpẹ́, sir. Yes, sir. All right, sir. All right, sir. Yes, sir. Well, ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ló yẹ kó jẹ́ lóòótọ́. Ẹ̀yin Christian, ẹ ti tutù jù. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ ti bẹ̀rù jù. Bẹ́yìn Christian ò bá tutù jù. Lókè ọya, wọ́n ń dún Christian lọ́rùn, wọ́n ń ba ṣọ́ọ̀ṣì jẹ́, wọ́n ń jù àdó olóró sí ṣọ́ọ̀ṣì, wọ́n ń pa pásítọ̀, wọ́n ń jí pásítọ̀ gbé. Ní South ń bí, wọ́n ti arrest ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé wọ́n ń bú Islam. Èèyàn mélòó lẹ ti arrest pé wọ́n ń bú Jésù, wọ́n ń bú Christianity? Kí ló tẹ̀yìn náà file case against wọn pé wọ́n ń ba ẹ̀sìn yín jẹ́, wọ́n fẹ́ dá wàhálà ìjà ìsìn lẹ̀? The same thing as ẹ̀yin oníṣẹ̀ṣe, kò sẹ́ni tí ò ní oore ọ̀fẹ́ láti sin ẹ̀sìn tó nígbàgbọ́ nínú ẹ̀ tàbí ṣe nǹkan tó wù ú. Mélòó nú ẹ̀ lẹ́yìn oníṣẹ̀ṣe ṣe, mélòó nú ẹ̀ lẹ́yìn Christian ṣe? This is the high time. Nobody will fight for you. I am not a Christian. I am not oníṣẹ̀ṣe. I am not a Muslim. I am a realist. I am not a religionist. I'm a realist. I respect every religion, but I don't have any religion. And I don't believe any religion. Because I believe we don't need religion. Mo gbá research mi dáadáa, mo rí pé I need ẹ̀sìn. Ẹ̀sìn separate wa ju ọ̀nà tó gbà unite wa lọ. Ẹ̀sìn unite wa in any way. Ẹ̀sìn unite wa lẹ́nu, kò unite wa lọ́kàn. Stop deceiving yourself. I will always say the truth. I don't believe in any religion whatsoever nílé ayé mi. Ǹgbà ṣẹ̀ṣẹ̀ gbọ́, ǹgbà Christianity gbọ́, ǹgbà Islamic gbọ́, ǹgbà Islam gbọ́. Torí pé mo ti rí packaging, mo ti rí irọ́, mo ti rí ẹ̀tàn nínú gbogbo ẹ̀. Ọ̀tọ̀ ni ẹ̀sìn tán ń pè ní ṣẹ̀ṣe. Ọ̀tọ̀ ni nǹkan tá a jogún bá. Àwọn nǹkan tá a jogún bá ó dúró láyé ọ̀tọ̀ gédéǹgbé, mi ò against ẹ̀. Lára nǹkan tá a jogún bá ni àwẹ̀bí wà, lára nǹkan tá a jogún bá ni àgbo wà, lára nǹkan tá a jogún bá ni àporó wà.
àpòrò ọgbẹ́, àpòrò ejò, àpòrò onú rírun. Ká pa èpo ogi, ká lo egbòogi, ká lo ewé. Àjogúnbá nù kì í ṣẹ̀sìn. Ẹ̀sìn ibẹ̀ ni pé a ní ń tà ń bọ. Akókúta kan jọ, à ń tapó lé lórí, à ń pa bìní díẹ̀, ẹ̀sìn ibẹ̀ nù. Ó ti yàtọ̀ sí àjogúnbá. Mo nígbàgbọ́ nínú àjogúnbá, mo nígbàgbọ́ nínú ẹ̀sìn ibẹ̀. This is the high time. Tí equality bá wà láàrin gbogbo ẹ̀sìn, kí Mùsùlùmí ó respect Christian, kí wọ́n ó respect oníṣẹ̀ṣe, kó oníṣẹ̀ṣe ó respect Christian, kó respect Mùsùlùmí, kí Christian ó respect Muslim, kí wọ́n ó respect oníṣẹ̀ṣe. Ẹ̀sìn ò balance. Ńgbà tí Christian bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ, ẹ̀sìn ò balance. Ńgbà Mùsùlùmí bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Torí pé ẹlẹ́bọ ò gbẹ́bọ wá síwájú ilé yín. Ẹlẹ́bọ ò wá pè ọ́ nínú ilé pé dandan kí wọ́n náà wá ṣẹbọ. Jẹ́lẹ́bọ ṣẹbọ ẹ̀. Jẹ́ kẹ́lẹ́bọ ṣe kí ni? Jẹ́ kí ẹlẹ́bọ ṣe ẹbọ ẹ̀. Kò yẹ kó jẹ́ wàhálà ilé ayé tiẹ̀. That is my own take. Akadọ́ra kòǹkò. When you drag ọmọlọ́mọ lẹ̀, Amisa. Akadọ́ra, God bless you. You will never die untimely death. Láṣẹ Èdùmàrè. Amisa, God bless you, sir. So, lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀gbọ́n mi, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. God bless you, baba. God bless you, àníwáyìntì. Ẹ ṣe ẹ kú dìde. Mo gbọ́ pé ta lọ́lọ́ ń bẹ lọ́spítù. Kọ́ lọ má jẹ́ kí n tí wọ́n fi ṣe kó dá méjì ẹ̀. Kí wọ́n má fọ̀ mọ́ ọlọ́mọ lọ́gbẹ́ ẹnu. Kí wọ́n má jẹ́ kó ní internal bleeding. Wàhálà tí wọ́n fi ṣe láàárọ̀ yìí nìkan ó tó wàhálà tẹ́. Wọ́n tó dẹ́mi ẹ̀ légbodò. Àánú Olódùmarè ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ẹ rí dájú pé ẹ subscribe sí channel yìí kẹ́ tó kúrò ń bẹ̀, Awikonko TV. Mò ń bẹ̀ ni ẹ bá ń subscribe sí. Tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń débí fúngbà àkọ́kọ́, ẹ subscribe sí. Mo dẹ̀ ń bẹ̀ yẹn bá mi pín program yìí. Kó dé ọ̀dọ̀ àwọn èèyàn tí ó lè ràn wá lọ́wọ́, tí ó lè ràn ta lọ́lọ́run lọ́wọ́. Ọmọdékùnrin nílò ìrànlọ́wọ́ wa nírú àsìkò yìí. A gbọ́dọ̀ dáadáa o. Torí pé kú tí ń pojúgbẹ̀ ni òwe ńlá ní pa fún ni. Tẹ̀ń tó dé la rí. Tẹ̀ń tí ń bọ̀ àmọ́. So, God bless you. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ṣé ẹ ti lọ wo onídèmọdè? Ẹ wò l'Awikonko TV yìí náà. Ẹ wo àwọn tó kù lónídèmọdè TV. Ẹ máa gbádùn ẹ̀ gan. Onídèmọdè game show. You will surely love it. You will enjoy it. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ẹ like ẹ follow page mi lórí. Ok, ẹ jẹ́ n pick call yìí kí n tó máa lọ. Hello sir. Hello. Yes sir. Awikonko. Yes sir. Mo ní ìbéèrè kan tó jọ tí mo fẹ́ answer sí. Okay. Ní Nàìjíríà, torí mo rí pé púpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ tàbí bá ń sọ̀rọ̀ látẹ̀kọ́. Abroad lẹ́wà. Àbí bá ń sọ̀rọ̀ látẹ̀kọ́ jẹ́ pé àrùn táwa lókè ń bí ló pọ̀. Òkè bẹ́ẹ̀ ni abroad ni. Abroad ni gbogbo ẹ̀. Ní Nàìjíríà, tó bá fẹ́ fún lọ pẹ̀lú wárántì, mi rò pé ó yẹ ká kọ́kọ́ lọ sáàbù ẹni yẹn. Wọ́n ní nọ́mbà Awikonko lọ́wọ́. Nọ́mbà ta lọ́lọ́run. Èmi rò pé ó yẹ ká kọ́kọ́ lọ sáàbù ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá di pé kò wá lè máa lọ lo force láti lọ gbé. Bẹ́ẹ̀ni. Torí pé ẹlẹ́ náà tó jẹ́ bí advice fún Tani Ọlọ́run àbẹ́lòmíì lọ́jọ́ iwájú. Yes sir. Tọ́lọ́pàá bá wá láti wá execute arrest wọn. Ẹ má máa resist in any way. Tẹ bá ti rí pé kì í ṣe gbọmọgbọmọ o. Bẹ́ẹ̀ni. Torí pé tẹ bá resist arrest olóbi jẹ́ pé tẹ bá dé court wọ́n ní ẹ má fi ilẹ̀. Torí pé tẹ bá fi ilẹ̀. Wọ́n ní kán lọ remind ẹ̀. wọ́n ní pé arrest lọ wọ́rọ́ nírọ̀wọ́ rọsẹ̀. Tó bá dé court nílọrin káwá wo nǹkan tádájọ́ ẹ̀ máa fi ló dé tí wọ́n fi ní fún ní bail. Ẹ̀rí pé last time wọn kún bọ̀ ẹ̀ ní bail kí nìkan tó ṣe kò pààyàn náà. Bẹ́ẹ̀ni. Bailable offence ni. Bẹ́ẹ̀ni.
so ìyẹn ni ò yé mi ẹ jẹ́ àwọn tó wà ìjọba wa ni àwọn tó lẹ́nu lọ́dọ̀ wa tó bá ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́ wọn ni máa ṣiṣẹ́ bí ìgbà tí wọ́n rán àwọn akọ́dà míì not even akọ́dà àwọn tó ń bọ̀ bá ṣiṣẹ́ látijọ́ tó máa ń wé kinní mẹ́sẹ̀ wọn yẹn bẹ́ẹ̀ni tó wọ́n máa ṣe irú iṣẹ́ bí ìyẹn mọ́ God bless you tó sir bá ràn yín iṣẹ́ ẹ ṣòpè orí yín pé bẹ́ẹ̀ni ẹ má hùwà bí ìtọ́nà ṣe ní kiri lẹ́nu àná àbí nǹkan ẹ ṣiṣẹ́ yẹn bó yẹ kẹ ṣe kẹ sífù pẹ̀lú ẹ̀ ó yé mi sir kì í ṣe sójà lẹ́ ń bájà ọlọ́pàá kọ́ lẹ lọ bá ń bẹ̀ kì í tọ́gì lẹ lọ bá ń bẹ̀ armless person ni tó ẹ jẹ́ kí iṣẹ́ kó gbogbo ẹ̀ máa lọ nírọ̀wọ́ rẹ̀ sẹ̀ kí ọ̀rọ̀ lè ṣe sọ fẹ́ntọ́ wa mú olóyè Sunday Igboho náà mo kí òun náà bó ṣeun God bless you sir tóun náà bá máa inject rẹ̀ sínú nǹkan kó bá disturb flow of the justice system tó ń bá lọ kó máa ṣe ní ó tó jẹ́ pé a lè ṣe defend ó yé mi sir you understand God bless you sir so ẹjọ́ ìrìn mi sir yeah dáàdì mi tí wọ́n pè padà yìí wọ́n ní valid point èyí àbùkù tí mo kàn rí ń bẹ̀ because naturally kò yẹ pé èèyàn resist òfin it's always law because n tí mo sọ ìsídà kí ta lọ́lọ́run padà lọ rìpọ́ọ̀tù ààrẹ wọ́n sì bá padà arrest ẹ̀ náà ni kóòtù ò lè fìyàn lẹ̀ pé torí pé kò ti wá yẹn ẹ fílẹ̀ jẹ́ mọ́ bá tiẹ̀ lọ no it will never happen but resist yẹn jẹ́ kó lè prepare fún rẹ̀ káláwọn ọlọ́pàá yẹn fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kán iṣẹ́ normally to the best of my understanding ó yẹ kán approach ẹ̀ politely kí wọ́n fún ní grace láti pe lọ́ọ̀yà bọ̀ àsan pé ẹ lè call ẹ mọ̀ pé nìkan kan yẹ no bí ìgbà tí èèyàn fẹ́ kidnap yẹn ni ẹ jẹ́ ó pe lọ́ọ̀yà náà èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ń lọ ok o lọ́ọ̀yà ni wàá sọ pé ok ẹ máa ń sọ nílọrin màá bá yín nílọrin tàbí ẹ jẹ́ kí mọ́tò yín ọmọ lọ́wájú màá máa bọ̀ lẹ́yìn yín oore ọ̀fẹ́ àtàǹfààní wà fúnrú nǹkan bẹ́ẹ̀ yẹn láti pe lọ́ọ̀yà kò sí ẹni tí ò free láti pe lọ́ọ̀yà ẹ̀ ok mo ti mọ tẹ́ ẹ wá pè mí fún kì í ṣe mi nìkan ló yẹ kí n lọ tó bá dẹ̀ jẹ́ mi nìkan mo fẹ́ lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tẹ́ ń gbé mi lọ ìsìnkú dédé wá kíyàn mọ́lẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ gbé kúrò láti bìkan sí bìkan Nàìjíríà nílùú tá a lófin tá a ti ń tòfin lójú mọ́lẹ̀ àwọn tán pè lágbófinró gan náà ń bòfin jẹ́ sọ lọ́wọ́ ṣàánú wa o. ok another call. Hello sir. Hello. Yes sir. ẹ yọ ṣẹ́ṣẹ́ wà lórí ètò. bẹ́ẹ̀ ni sir. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kan. mo wà a little bit mo wà níbi iṣẹ́ ni mo fọ̀ sáré jáde ni. mo disagree pẹ̀lú máa tó sọ̀rọ̀ dáàdì tó sọ̀rọ̀ tọ́lẹ̀ nísìn. mo a little bit mo ní disagreement pẹ̀lú wọn díẹ̀. ṣé rí kinní kan wà tí mi ò fẹ́ ká understand. We are in special trouble ní Nàìjíríà yẹn. Trouble that they were. Kò sẹ́nibọ̀dì tó nígbàgbọ́ lórí anybody mo báyìí. Trust èèyàn kankan mọ́ mo ti sọ. Àwọn èèyàn ẹ máa gbọ́ mi ẹnìkan ń bọ̀ lọ́dọ̀ èèyàn. Mọ́tò tó ń gbé dání kò sí nọ́mbà ń bẹ̀. Wọn ò wọṣọ. Ṣé èèyàn máa gbéra ẹ lẹ̀ ẹni pé kéèyàn máa resist arrest. Ẹ má jẹ́ ká tanra wa téèyàn ò bá ti ṣẹ́rí tó bá fẹ́ múyàn ní Nàìjíríà ní sí tí ò ń ṣe pé criminal offence tí ò ń ṣe pé detective ló fẹ́ wá múyàn láti pé wọ́n sọ pé ní wọ́n ti ń wá sí pé armed robber ni kinní kan ni lẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ wá láì wọṣọ kẹ́kọ̀ọ́ wá kẹ́ wá pẹ̀lú mufti kẹ́kọ̀ọ́ wá bẹ́ẹ̀ yẹn kẹ́ wá sọ pé mo fẹ́ lọ ṣe study lórí ẹni yìí o ẹ wá fẹ́ mú èèyàn lórí civil case ṣọ́ ara yín pé ọlọ́pàá ni báwo lẹni yẹn ṣe fẹ́ wọnú mọ́tò yín láyé tá a wà ní ìsìn tí gbogbo èèyàn ń pariwo pé àwọn ẹni tí wọ́n fẹ́ gbéyàn ẹ jẹ́ ká máa wọ̀rọ̀ ká máa sọ ní situation tá a wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn kò wárántì gbogbo yẹn o kéèyàn kọ́ fara ẹ lẹ́kọ̀ọ́ kẹ́nìkan kọ́ gbé òun lọ ní o kò wárántì ẹ̀ rárá situation is not good ó wà vitalite gan so ìkọ́ tí mi fẹ́ fi disagree pẹ̀lú wọn yẹn pé no ohun tó ṣẹlẹ̀ sí tó fi resist arrest yẹn ó sì wà justify ẹ má yẹ ká tọra wa tọ́lọ́pàá bá wá tó ń wọṣọ wá sọ́dọ̀ èèyàn gbogbo àmọ̀ kan ọlọ́pàá lélẹ̀ kò lè má bá wọn jà náà pẹ̀lú full uniform kò lè bá wọn jà láíláí let's be honest to ourselves àbí ìfẹ́ pàmò tọ́ra wa ẹ fẹ́ lọ mú yàn lórí civil case wọṣọ wá láyé gbogbo ọmọ tó ti pààyàn síbì kan rí o no kọ́ni mo fẹ́ sọ nìyẹn pé wọ́n lè get ọ̀rọ̀ yẹn dáadáa. God bless you sir. All right sir. All right dáàdì mi tí wọ́n kọ́ sọ̀rọ̀ wọ́n ní valid point like I said law is law law remains law. Ignorant ọ̀kan lọ mi ò mọ̀ àbí mọ̀ pé bó ṣe máa ń ṣe nìyẹn kò kán òfin
ṣe understand dádì mi tán sọ wípé èèyàn kì í resist law wọ́n ní point ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé kékeré tí mò ń ṣe ò ní wípé ó yẹ kó fi wọ́n gbà yàn láàyè láti pe agbẹjọ́rò ẹ̀ brọ́dà mi tó sọ̀rọ̀ last yìí wọ́n ní point màá mú méjì péré jáde ńbẹ̀ àkọ́kọ́ mọ́tò tán gbé wá bọ́ọ̀sì white ni ó má bọ́ọ̀sì white ni no number níwájú no number lẹ́yìn n tó dùn jíyàn gbé bíi no number ò sí láyé kò sí ní tẹ́fẹ́ fi trace ẹ̀. number 2 èmi rò wípé wọ́n ti restructure iléeṣẹ́ ọlọ́pàá ni pé tán bá fẹ́ lọ make arrest kán máa wọ uniform ṣé SARS tún wà ní n bá ti cancel SARS kí ló dé tí wọn ò lọ pẹ̀lú pọ́npọ́n ọlọ́pàá káyé ó rí i pé ta lọ́lọ́ ni wọ́n ń gbé lọ yìí kọjá lè nà ó kì í ṣe drug baron kò gbé gbòógì olóró kò lu jìbìtì ìṣe pé ẹ borí lọ́wọ́ ẹ bá pa èèyàn lọ́wọ́ ẹ bá ń bi tó ti ń ta àyàn ẹ gbé pẹ̀lú pọ́npọ́n ẹ jẹ́ ká yí ó rí i pé ta lọ́lọ́ wọn ń gbé lọ àwọn tó bá fẹ́ sympathize àwọn tó fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé ṣe fẹ́ gbóhùn nìkan lọ sílùú àìmọ́ ni bẹ́ẹ̀ ṣe ń jò ní ilẹ̀ tó fẹ́ ṣe kò possible bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ta lọ́lọ́run mo kí ọ òkú yíyọ ọlọ́run o òkú àdọ́gbọ́n sí òkú àfọgbọ́n ṣe o ẹ̀yin tẹ́ ẹ dúró gbọ́ngbọ́n pé wọn ò ní arrest ẹ̀ tí náà ò ní bàjẹ́ o whatever tí ó bá ti díẹ̀ yọ àjọ máa yanjú ẹ̀ later eléyìí dáa eléyìí yóò fi prepare rẹ̀ àjọ máa yanjú ẹ̀ later ǹsìn pé kankan wàá gbé lọ bẹ́ẹ̀ ká tún máa béèrè pé how manage ní Ìbàdàn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé ta lọ́lọ́run lọ because question ta béèrè lọ́wọ́ ara wa lákọ̀ọ́kọ́ nìyẹn pé láàrin ìgboro Ìbàdàn wọ́n dẹ̀ kìyàn mọ́lẹ̀ wọ́n dẹ̀ gbé gbọ̀nà lọ́rin lọ wọ́n bá páàkì lójú ọ̀nà tán yin olódì rẹ̀ ń bọ̀n tán padà dé lọ́rin tán láwọn ò rí mọ́ pé káwọn ó kú parí gbogbo ráúráú ń gbé ṣebí ńgbà tán filẹ̀ ń jó ní ló tún fi ń sọ̀rọ̀ mí ìjà yanjú yẹyẹ dànù ká sọ pé àgbé ká sọ pé àrí no number wọn fi wá gbé kẹ́nìkan kan mọ́ resist kẹ́nìkan kan mọ́ jà kẹ́nìkan kan mọ́ sọ pé ẹ má gbé nǹkan kan jọ̀wọ́ ẹ̀ náà gbé ó yá máa tẹ̀lé wọn lọ kán dójú ọ̀nà kan so olódì ẹ̀ léṣe wọ́n lè ju òkú èèyàn nù tẹ́nìkan kò ní rí yẹn o. Oh. Hello. Hello sir. Ẹ káàsán sir. ọ̀rọ̀ náà la fẹ́ sá sí o ẹ ṣe kó tún bá wa broadcast ẹ̀ náà sí o. Yes sir. Conclusion tèmi ni pé mi ti Tani Olohun bá ṣe fídíò kó máa wo kọ́mẹ́ǹtì fídíò yẹn. Àwọn èèyàn put different advice sínú àwọn fídíò tí Tani Olohun ti ń ṣe látìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn Ìlọrin bí wọ́n fẹ́ wá kidnap or arrest or whatever. So àwọn ti ka opinion tí èèyàn kó sọ pé Tani Olohun náà ní láti lọ sí Ìbàdàn sí one of the courts láti lọ institute case tiẹ̀ láti to talk about institute case pé wọ́n fẹ́ kidnap òun wọ́n threaten òun threat to life and all that kó tẹ̀ seek court injunction against whoever is the lawyer from Ilorin to institute case in Ilorin. So I'm really angry at him for not instituting a case to protect himself. You cannot just go on the internet and just be saying things without taking action. If you need money, tell us you need money, this is your bank account, we will send money to you to pay to your lawyer in Ibadan. Not just go on social media and just be talking. I'm really angry with him, to be sincere. God bless you, I'm really angry. God bless you, sir. Báwo ni Fúlàní ṣe máa wá láti Ìlọrin wá máa gbé ọmọ Yorùbá? Wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún Tani Olohun, wọ́n máa ṣe fáwọn tó kù. So àwọn ọmọ Yorùbá tó kù ó yẹ kó rí wá pé ká mọ̀ pé this is a threat to us as well. Thank not you. Only to Tani Olohun. Thank you so much, Tani Olohun himself too. To contact Baba Falana. Yes, sir. That stood for his case the first time. Yes, It's not about just talking. Take action. That is it. Addition to the Sibo comments to everybody to make here. God bless you. I mean, why is out? Oh, ẹnìkan náà ti pè mí bí o. Jẹ́jẹ́ ò bóyá máa rí mi pè padà.
àbí kébì kó pè yín padà gan fúnra mi. hello baba. hello sir, orí ètò náà mo wà yìí. bẹ́ẹ̀ni sá mo fẹ́ contribute ní sá. ó yá bàbá ó yá mi ni wọ́n ń sè. ẹ ṣeun baba. yes sir. ẹ jọ sá mo fẹ́ support mo fẹ́ disagree pẹ̀lú second to the last speaker yẹn. all right sir. tó sọ pé ẹ rí ẹ̀mí bọ̀bọ̀ yẹn ò dé tí wọ́n bá gbé bọ̀bọ̀ yẹn lọ sí Ìlọrin ẹ̀mí ẹ̀ ò ṣe Nàìjíríà la wà báyìí. Now apart from pé wọ́n tiẹ̀ wá in a legal way ó yẹ kí Nàìjíríà ti bẹ̀rù kẹ́ ẹ jẹ́ ká bá IG sọ̀rọ̀ kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó right. Báwọn ló ṣe máa ṣe bí ọlọ́pàá ní Amẹ́ríkà tó bá fẹ́ arrest èèyàn wọ́n ń ṣe bí àwọn ilé ìṣe ń ṣe yìí ẹ wò bọ́ ṣe rí nǹkan tí wọ́n ṣe fún bọ̀bọ̀ yẹn kárí inú fídíò yẹn ó yẹ kán sú àwọn ọlọ́pàá ó yẹ kí tí àwọn èèyàn bá dìde fún bọ̀bọ̀ yẹn wọ́n á sú àwọn ọlọ́pàá àbí àwọn tó ń rán wọn wáyé wọ́n á sú wọn wọ́n á dẹ̀ gba owó gidi padà torí wọ́n fẹ́ pa bọ̀bọ̀ yẹn attempted murder náà pé nǹkan táwọn yẹn ń ṣe yẹn attempted murder ni mo dẹ̀ máa bẹ gbogbo àwọn ọmọ Ìbàdàn ẹ gbé religious ẹgbẹ́ kan o tẹ́ ẹ bá gbé religious ẹgbẹ́ kan wọ́n á tún kó yín lẹ́rú lẹ́ẹ̀kejì àwọn Ìlọrin fẹ́ kó yín lẹ́rú ni o ẹ dìde fún anybody ọmọ Ìbàdàn tẹ́nibọ́dì bá láwọn fẹ́ wá gbé láti Ìlọrin ẹ ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo táwọn bá lè ṣe ni pé wọn ò gbọdọ̀ gbé bọ̀bọ̀ yẹn lọ sí Ìlọrin ṣẹ́yìn tó bá gbé bọ̀bọ̀ yẹn dé Ìlọrin wọ́n á lù ú lóògùn kò sí tán ní fi ṣe ń bẹ̀ kò yé yín bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ lè rí justice kò torí justice wọn tó wà ní Ìlọrin àwọn ara wọn náà ni àwọn òfin ṣàríà ò dé Ìbàdàn so kò sí ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ gbọ́dọ̀ gbà mo bẹ̀ bàbá wa Sunday Igboho kó má fi àyè gbà láti pé kí wọ́n gbé bọ̀bọ̀ yẹn lọ sí Ìlọrin o nítorí bá fẹ́ ṣe kán wá ṣe ń bàdàn kí gbogbo ayé fojú rí kó wọn gbà bọ̀bọ̀ yẹn ò gbọ́dọ̀ lọ Ìlọrin ẹ gbàgbé lọ́ọ̀kankan lọ́ọ̀ arúmọjẹ lọ́ọ̀ ni wọ́n gbé wa arúmọjẹ kìíní náà gbé wa láti Ìlọrin yẹn kò Tani Ọlọ́run ní tẹ̀lé wọn lọ Ìlọrin nítorí bá fẹ́ wá ṣe kán wá ṣe ń bàdàn kò dẹ̀ bẹ̀ bàbá wa Olúbàdàn kó dìde sí ọ̀rọ̀ yìí kó tètè ránṣẹ́ sí Emir Ìlọrin kán má da ogun sílẹ̀ lẹ́lẹ́kejì o kán má da ogun sílẹ̀ o gbogbo àwọn tó ti ń pè látàrọ kò sẹ́ni tó sọpọ́tì gbogbo dáadáa kan ṣe nílọrin káwọn ọmọ Ìlọrin àwọn ọmọ gidi Ìlọrin náà tí wọ́n dìde tí wọ́n kọ̀ndẹ́mù gbogbo ìwà tí àwọn kan fẹ́ ború bá àwọn lórúkọ jẹ́ yẹn tí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ ṣe kan ṣe pé. all right sir. wow so àwọn Fúlàní Ìlọrin ló fẹ́ padà wá kẹtù fẹ́ máa kó wa ń kọ̀ọ̀kan ìrọ̀lẹ́ pa o kò lè work o kò lè work tẹ́ bá ń gbọ́ pé kò lè work so the earlier the better gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ lè má jẹ́ oníṣẹ̀ṣe bíi ta lọ́lọ́run ṣé gbogbo nǹkan tí ń bẹ níbàdàn wọn ni kò parẹ́ ni mo ráwọn àfáà Ìlọrin wọ́n ti yé against Olóòlù wọ́n ti ń bú Olóòlù wọ́n ti ń pọ̀yẹ kán pa Olóòlù rẹ̀ yẹn láti wà very very careful gbogbo tó bá jẹ máa ṣàtọrọ mọ́ ìṣe tiwa ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ wa o àṣà dúró sọ́tọ̀ ẹ̀fọ́ríjì mi àṣà dúró sọ́tọ̀ gédéǹgbé ẹ̀sìn dúró sọ́tọ̀ gédéǹgbé kálukú ló ní àǹfààní láti sin ẹ̀sìn tiẹ̀ ẹ̀yin náà ẹ má fẹnu kan ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ why calling people ẹlẹ́bọ why calling people kiriyó why calling people kèfèrí ẹ̀sìn tí ẹ kírun ẹ ṣe gbogbo tó bá rọ̀ mọ́ ẹ gba àwẹ̀ Ramadan ẹ ṣe ìtúnu àwẹ̀ ẹ ṣe everything tó bá rọ̀ mẹ́sìn yín ẹ fà àwọn tó kù lẹ̀. ìyín ni ó dúró náà kí mọ́ bá jẹ́ ẹ̀kọ́ tó léegun agbára yìí ló ti ń wé ilé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wúlájò òun ò ní gbé ránṣẹ́ lé àwọn Olódùmarè ò ní fi sílẹ̀ o ta lọ́lọ́run bó bá rìn mọ́ wẹ̀yìn ẹ o wà very very careful bó bá ṣe é ṣe láti jìnnà sílé lọ́wọ́ yìí kọ́kọ́ jìnnà sílé náà Ọlọ́run kọ́ ọ máa ṣe o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ́yìn tẹ́ bá ń fẹ́ jẹ́ ẹṣẹ́ ẹ̀kọ́ ìbínú o ìbànújẹ́ ò ní kàn wá àní dàrú ara wa síbi ní tí wọ́n ṣe fún ta lọ́lọ́run lónìí kọ́lọ́run foríjì mi wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ ni